ẹ̀yin tí ẹ retí sinimá Ole Diran part 2 láti ọwọ́ itele the icon the kọ́lé show producer ẹ súnmọ́ mi kẹ́ẹ̀dẹ̀ make sure pé ẹ wo fídíò láti bẹ̀rẹ̀ dópin ẹni ní 14 of August 2026 Friday ọ̀pọ̀lọpọ̀ ni ó ti máa search fún Ole Diran lórí YouTube láti wò pé ṣé Ole Diran part 2 ti jáde ni nítorí pé àwọn ti wà eager láti wò. Mo fẹ́ kẹ́ wo fídíò láti bẹ̀rẹ̀ dópin kẹ́ lè bá mọ̀ bó ṣe ń lọ lórí sinimá Ole Diran. Kí n tó sọ nǹkan tá a gbọ́ nípa Ole Diran lọ́jọ́ tòní fún ẹ̀yin olólùfẹ́ mi, mo fi sáré gbé yín débì kan pápápá láì fi àkókò yín ṣòfò nítorí pé kí ni sinimá tí gbogbo wa ń retí láti ọjọ́ ìtàwọn pé ìgbà wo ló máa jáde, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ mẹ́sẹ̀jì mi pé ìgbà wo ni àtùpà kẹsàn-án máa jáde. Mo ń láyọ̀ láti sọ fún yín wípé sinimá àtùpà kẹsàn-án máa jáde ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án sórí YouTube. Orí channel wo lẹ ti máa wo ìyẹn Àṣeyọrí TV, ibi tẹ́ wà yìí náà lẹ ti máa ṣe kíni, lẹ ti máa wo sinimá àtùpà kẹsàn-án. Ẹ má gbàgbé láti subscribe kẹ́ má bàa ṣe kíni, kẹ́ má bàa miss sinimá náà àtùpà kẹsàn-án lórí Ole Diran part 2 tí gbogbo wa ń retí. À ń sọ fún yín lẹ́ni wípé sinimá Ole Diran part 2 ò ní lè jáde lẹ́ni Friday 14 of August mọ́ until further notice, títí dìgbà tá a tún máa padà wá láti wá sọ déètì tó máa jáde fún yín nítorí pé àwọn kankan tó ṣẹlẹ̀. Abẹ̀yìn ni pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa, ẹ kú ìfẹ́ tẹ́ ní sí wa láti fẹ́ wo sinimá yìí. Mo mọ̀ pé gbogbo yín ti wà eager láti wo sinimá Ole Diran apá kejì, ṣùgbọ́n nítorí pé àwọn ìdíwọ́ kankan tó wáyé sinimá yẹn ò ní lè ṣe kíni, kò ní lè jáde sórí YouTube lẹ́ni Friday 14 of August mọ́. So time tó bá wá máa jáde sí, a máa padà wá sórí ìkànnì ìyẹn tó bá subscribe sórí channel wàá mọ déètì tó máa padà jáde sórí YouTube tí wọ́n náà ṣe kíni, tí wàá rí sinimá yìí wò. Bẹ́ẹ̀ ni fún ìdí èyí abẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ má bínú sí wa, ẹ má bá wọn share fídíò ìkẹ́dẹ̀ máa fi èròǹgbà yín hàn nínú comment section, pàápàá jùlọ lórí àtùpà kẹsàn-án tí gbogbo yín ti wà eager láti wò láti ìjọ yìí. Ẹ máa text comment section pé drop àtùpà kẹsàn-án, Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. A máa pàdé ní next video mi lágbára Ọlọ́run. Ire o.